I'll come in wise to me. My heart seeks rest. The road is long, the path is wide, but we have nothing left to hide. Through the valleys, through the plains, we're breaking all the heavy chains. Gbomule, Lanta, okami bale. Gbomule, Lanta, let the music play. Ṣó tí ń jáde ni? Àwọn kọ́sítọ́mà mi kan wà tó jẹ́ pé àárọ̀ kùtùkùtù náà máa ń fún mi lówó kan tó jáde. So mo máa tètè lọ sọ́dọ̀ wọn láàárọ̀. So o fẹ́ máa jáde lọ láì fún mi lóúnjẹ? Ṣebí mo sọ fún ẹ lálẹ́ àná pé mo fẹ́ jẹ túwó. Èmi rò pé a ti gbàgbé ọ̀rọ̀ túwó yìí ni. Kò sẹ́nibọ̀dì tó ń ta túwó ládùúgbò yìí. Ègbó ńkọ́? Ègbó? Sí, gbogbo oúnjẹ tó ń darúkọ mi ń gbọ́ kán polówó ẹ̀rí ládùúgbò yìí o. Wáyà tó dárúkọ oúnjẹ tí gbogbo ayé ń jẹ, at least a máa rí yẹn rà. Ẹ̀wọ́ lọ́kà ńkọ́? Ìbírónkẹ́, jọ̀ọ́, don't make things difficult for me. Ó ṣẹ̀ débí kò pẹ́, ó tiẹ̀ tí lọ́sẹ̀ méjì. Ó ti ń dárúkọ gbogbo àwọn oúnjẹ tí ò possible. Ṣé nǹkan tó ń sọ sí ni pé mò ń fún ẹ wàhálà? Rárá, má ṣì mí gbọ́. Kò kí ń ṣe nǹkan tí mo mí nìyẹn. But gbogbo oúnjẹ tó ń dárúkọ, wọn kì í ta ládùúgbò yìí. Ó dárúkọ túwó láì kí ń sa Haúsá. Ó dárúkọ Ègbó láì kí ń sa Ọ̀yọ́. Nísìn, ó tún ní ẹ̀wọ̀ lọ́kà láì kí ń ṣe àwọn ará Abẹ́òkúta. But nǹkan tó wù mí jẹ nìyẹn now. Nǹkan tó wù ẹ́ jẹ nìyẹn. Yes now. Ok, jẹ́ ká ṣe báyìí. Ṣé o rí ọ̀rọ̀ túwó àtègbó? Ìyẹn ò possible. A tiẹ̀ sì gbọ́ ti ẹ̀wọ̀ lọ́kà, a sì lè rí ìyẹn rà. Àwọn ọ̀nà kan tá lè gbé gbà náà ni pé ká lọ sọ́jà, ká lọ rẹwà, ká dẹ̀ ra gbàdó, ká gbé wálé, ká dẹ̀ wá sè fúnra wa. At least wàá lè jẹ, àtún lè jẹ dáadáa. Tó bá tún ṣẹ́kù, àtún jẹ. Because tá bá ní ká dúró de àwọn tó ń tà, a lè rí o. Kí n lọ sọ́jà kí n lọ rẹwà àtàgbàdo. Now so that nǹkan tó ń wù ẹ́ jẹ wàá lè rí jẹ. Ọ̀nà kan tá lè gbé gbà nìyẹn o. Why tí wo ṣe lọ sọ́jà kó lọ rà kó dé bá mi ṣe? Bọ́ mo ṣẹ̀ sọ fún ẹ̀sìn ni pé mo fẹ́ lọ bá àwọn kọ́sítọ́mà mi kán tó kúrò nílé láàárọ̀. Ó dẹ̀ ní onífẹ̀ẹ́ mi. Kí la tún bá dìbò ilé báyìí? Ìbírónkẹ́ sọ̀rọ̀ mi ò yé ẹni. A ní mo fẹ́ lọ bá àwọn. And so? Ṣé mi mo fúnra mi lóyún ni? Ṣé ìwọ kọ́ ló fún mi lóyún ni? Ó tán. Here we go again. Lákúnlé. Mo wà pẹ̀lú ẹ̀ náà. Ṣé o máa lọ rà àbó rà? Ó dáa, mo ti gbọ́ nǹkan tó sọ. Kò fàjà. Tí n bá ti ṣe tán ní ọ̀dọ̀ àwọn kọ́sítọ́mà mi, màá lọ rà. So nísìnyí mi ò ní jẹun àfi tó bá tó dá àwọn kọ́sítọ́mà ẹ lóhùn tán. Rónkẹ́, kí ló tún fẹ́ kí n ṣe báyìí? Gbogbo ẹni mo ti ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́, still náà ò get me. Wo, èmi ò mọ nǹkan tí mo tún lè ṣe o. Wàá fọwọ́ mọ́ kan ni o. Ìzádà kó lọ sọ́jà fún ara ẹ̀, kó lọ rà. Kò ní sùúrù kí n fi dé. Ọ̀nà kan tá lè gbé gbà nìyẹn. Ṣé mo mọ time tó máa padà dé ni? Mi ò ní pẹ́. Ká tó rí 30 minutes sí 40 minutes, màá padà dé. Àwọn kọ́sítọ́mà mi tó bá ń fún mi lówó láàárọ̀, wọn á ju 10 náà lọ. Ó yá máa lọ. Bọ́sù ò gbọ́dọ̀ pẹ́ o. Ṣé n tiẹ̀ wá pè ya Tóbi? Ìgbà wọn mo tún wá lówó orí fóònù mi tán báyìí. Àwọn MTN yìí ọlọ́mọdé ẹ gbaṣọ lọ́rùn wa. Ẹ káàárọ̀ o. Ṣé dáadáa Aláàjì? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. Ẹ dákun bá Rónkẹ́. Mo mọ̀ bóyá ẹ ní káàdì lórí fóònù. Ẹ yá mi fóònù yín, mo fẹ́ sáré pé èèyàn kan. Ta ló wá fẹ́ pè? Ìyá Tóbi mo fẹ́ pè. Mo fẹ́ sọ fún un pé tó bá dọ́jà kó bá ń ṣí ṣọ́ọ̀bù. Sí ò sí? Ọlọ́jà ni. Èmi náà lọ.
Ó dàbí ìpara fẹ́ wó mi díẹ̀ lónìí. Mo fẹ́ sùn díẹ̀ kí n tó máa lọ. N ò rórun sùn mọ́jú. O ò sùn mọ́jú? Sí ò sí, kí ló dé? Kí ló ń rò? Kí ló gbé ọkàn? Ṣé ìyá mi ń fóònù yín àbẹ́ ìyá mi? Ẹjọ́ yìí ti fẹ́ mọ́ sú mi o. Torí mi ò mọ ohun tó fẹjọ́ àtàrò yìí lórí pé kẹ́ ẹ yá wa ń fóònù ká sáré péyàn láàrin ìṣẹ́jú kan. Ṣé yún? Èmi ò mà ní kọ́bọ̀ lórí fóònù. Sí ò sí tọ́ máa wù mí bá. Ṣé ẹ mọ̀ pé ẹni tó yẹ kán lagi mọ́ lórí ni fún tẹ́ ẹ ṣeun? Ọ́dà mi ń gi lórí láì ṣe màálù. Kí n mo jí láì jalè. Ó dáná ńgbà tẹ́yìn mọ̀ pé ẹ̀ ní káàdì lórí fóònù. Ṣèbẹ́ ti sọ látẹ̀ẹ̀kan òun sì ti yáwó lọ́wọ́ àwọn MTN. Ọjọ́ mọ́ yọra rẹ lẹ́nu, nǹkan ọmọ òwúlẹ̀ dára rẹ láàmú. Gbogbo àwọn nẹ́tíwọ̀kì pátá wọ́n ti daṣẹ́lẹ̀, wọn ò yáyàn lówó mọ́. Òótọ́ lẹ mọ̀ sọ. Àwọn gílò wa ń kọ́. Gbogbo wọn pátá. Ó dàbíi pé àwọn èèyàn ti máa ń yáwó jùlọ wọn. Wọ́n bá sì ti yá, wọn ì fẹ́ san padà. Ìdí náà tí wọ́n ì dá dúró pé tọ̀, àwọn ò yáyàn lówó mọ́ o. Èèyàn tó ga o. Sáwà láwọn náà jẹ gbèsè ni. Kódà ó kọjá gbèsè. Ńgbà àwọn ìjọba wa tí wọ́n ti ní tọ̀ gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá wọn o kí wọ́n máa san owó orí, kì í sì sowó kéékèèké ní ọ̀bùlé wọn lọ, owó ńláńlá ni. Ó sì mọ̀ pé àwọn náà gbogbo ohun tí wọ́n ń ṣe ńléeṣẹ́ wọ́n ṣà lo gáàsì, wọ́n lo dísù, wọ́n sì lo epo pẹtiró. Gbogbo èyí làwọn náà fi ń ṣe iṣẹ́. Ńgbà ẹkọ́nọ́mì tó ti wá dàrú dàpọ̀ mọ́ wọn lọ́wọ́ báyìí, sọ mọ̀ pé gbogbo wa náà ni ọkàn ó bo ńlé, ó bàlejò, ó bẹni tó níṣẹ́ ńlá, ó gba etí ò níṣẹ́ rárá, ó bá ọmọdé, ó bá gbà. Òótọ́ lẹ sọ o. Kódà gan àwa tá ń tajà ní ọjà, orí ọ̀fẹ́ ọlọ́ọ̀bá làá mọ̀ fi ń mì. Àwọn ọjà tó yẹ pé owó kéékèèké làá mọ̀ fi ń rà wọ́n tẹ́lẹ̀, gbogbo wọn ló ti gbówó lórí báyìí. Sí wọn náà ti rí báwọn, gbogbo wa lọ́kàn, àfi kọ́ lọ́n ṣàánú wa ń lù yìí. Ẹ wò ń bọ̀, ẹ jẹ́ n sáré lọ ra káàdì ń tà. Ọ̀dà ṣé bọ́ bá wá dé látò máa ń tàjẹ́ ní àbíbò. Ó ti fojú burúkú wò mí, má bínú o. Ọpẹ́ o, òun náà ló ń bọ̀ yẹn. Lákúnlé rìn ńlẹ̀, mò ń jáde. Àǹtí Ṣadé ti ń bínú. Ìbírò ń kánà ló kọ́ sí gbogbo ilé báyìí. Mi bá ti dé látẹ̀ẹ̀kan. Àwọn oúnjẹ tí ò pọ́síbù tó ló ń dárúkọ. Ẹ wo torí ọlọ́ ẹ má bínú mọ́. Mo sáré lọ sí the other street ni torí mo láwọn kọ́sítọ́mà tuntun ń bẹ láàárọ̀. Ìdí nìyẹn tí mo ṣe pẹ́. Ẹ má bínú. Mo ti ń dúró díẹ̀ níta látẹ̀ nǹkan. Kí ló dé tó wá pẹ́? Ẹ má bínú mọ́. It's alright. Bá mi kọ 5, bọ̀jọ́ má gbàgbé. Wọ́n kó mo sọ pé mo fẹ́ lóúnjọ Friday. Bẹ́ẹ̀ ni mo rántí mọ́. Látìgbà tó ti kúrò nílé, ó lóun máa dé padà láàrin 30 minutes. In case tó bá wá lọ́la tó bá bá mi, o lè pe nọ́mbà mi. Màá ràn transfer sí ẹ. All right ma. Mo dúpẹ́ gan ma o. Tó bá ràn ẹ́ má gbé kọ́. Ìgbà tí má fi kọ́ọ̀lù pa fóònù ẹ̀. Kí ló ń ṣe gẹ́ẹ̀ yìí? Ó tún ti ń pè. Hello Ìgbórónkẹ́, kí ló ṣẹlẹ̀? Ṣé bó sọ fún mi pé ò ní pẹ́ ni? Mo ti wà lọ́nà ọjà. Mo ṣe parí pẹ̀lú àwọn kọ́sítọ́mà mi ni. Màá tó dé. Tó bá ṣáà ti ń bọ̀ bá mi ra búrẹ́dì bọ̀. Kí n kọ́kọ́ jẹ yẹn náà kẹ́wà tó jiná. Mi ò fẹ́ búrẹ́dì Agége o. O lè bá mi ra bọ̀ọ̀kú or jendol bread. Ok, mo ti gbọ́. Wàhálà ọmọ ìpọ̀ o. Kí mo kóra mi síbẹ̀ tó lọ lọ́hùn. Àbí ṣé bí gbogbo àwọn olóyún ṣe máa ń ṣe lélẹ̀? Oyún tí ò tí pòṣù 2. Gbogbo oúnjẹ ló ti ń wù jẹ. Tóyún bá pé bí oṣù 4 ńkọ́, kí ló fẹ́ ṣẹlẹ̀? Á jẹlé. Ó ní bọ́ì kan, ó ṣe ìjọ ìwà ni. Di méjì lórúkọ ẹ̀. Àti Èkó ló ti wá. Yẹmọlí, òun ló introduce ẹ̀ sí wa. So, mo fẹ́ kó ṣe
some background checks lórí ẹ̀. Mo fẹ́ mọ iwájú àtẹ̀yìn ẹ̀. Mo fẹ́ mọ àwọn wo ló nífẹ̀ẹ́. Kí ló gbójúlé, kí ló gbọ́kànlé. Ibo ló ti ń bọ̀. Sọ́ràn wá ni. Àbí ká trust ẹ̀. Yes, boss. Tó bá need any information látọ̀dọ̀ mi, jẹ́ kí n gbọ́. Màá kàn yín lára. Good. Ìbírúnkẹ́, ó dàbí ẹni pé mo ní láti jẹ́ kó o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ tí mò ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Ṣorí, má bínú. Àsìkò tá a wà yìí, ó dàbí pé a máa súnra kì díẹ̀. A máa ní láti manage. Kí là ń manage? Mi ì mọ nǹkan tó ń ṣe àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n save owó dáadáa bá ṣe ń save tẹ́lẹ̀. Ìwọ náà dẹ̀ mọ̀ pé inú owó tán bá ń save lèmi náà ti ń rí commission at the end of the month. Tán bá save owó, kò sí bí mo ṣe fẹ́ rówó. Kí ló wá ṣẹlẹ̀? Kò sí nǹkan tó fà á ju pé àtìgbà tó ti join mi bíbà tó ti dé, bí mo ṣe ń náwó, bá ṣe ń náwó nulẹ̀, ó ti yàtọ̀. Because ìgbà tí ó jẹ́ mi nìkan, ìwọ̀nba tí mò ń rí at the end of the month, ó ní bí mo ṣe ń manage ẹ̀ díẹ̀díẹ̀. Àwọn nígbà tó dẹ̀ ti dé, mi ò expect pé bó ṣe ń jẹun ló ṣe máa jẹun. But kò ṣẹjọ́ mi náà. Ṣé ìwọ náà rí pé ọmọ ẹ ló jẹ́ kí n máa jẹun bí kan ni? Wo Ìbírúnkẹ́, má jẹ́ á tanra wa. Kó tó lóyún, ìwọ gan ń jẹun láti ilé yín. Kì í ṣọ̀rọ̀ oyún leléyìí o, ìwọ fún rẹ̀ ń jẹun lóyún tó ti pọ̀ṣù 3. So now, èmi ni mò ń jẹ́ kó overspend. Èmi kàn ń sọ ni o. Mo kàn ń sọ ni pé tọ̀, a máa ní láti manage from now on because mi ò ní tàn ẹ́ jẹ. Nǹkan tí mi ò ṣe rí, mo ti ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta. Owó àwọn èèyàn tó wà lọ́wọ́ mi tán dá sí mi lọ́wọ́, mo ti ń dọ́gbọ́n fọwọ́ kàn díẹ̀díẹ̀. Kò dẹ̀ fọ́ ni. So, torí mo ti béèrè owó antenatal lọ́wọ́ ẹ̀ ń sìn. Torí ẹ̀ ló ṣe da gbogbo story bolẹ̀ báyìí. Èmi kàn rò pé ó yẹ ká jọ sọ láàrin ara wa, ká lè understand ara wa ni. Kó tó di pé màá bẹ̀rẹ̀ sí ní ná owó olówó. Wọ́n á máa wá sí ìbàlẹ̀ ọ̀kọ̀ọ̀kan, wọ́n máa gbálẹ̀kùn, wọ́n máa pariwo olè, ó jẹ wá lówó. So lọ́rọ̀ kan, kò sówó antenatal. Èmi ò bá ní kó jẹ́ ká ní sùúrù. Bóyá tí oyún bá tiẹ̀ di bóyá bí 5 months. Oṣù 5 kí n tó bẹ̀rẹ̀ antenatal. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Ṣé fẹ́ pọmọ tó wà nù mí ni? Ìbírúnkẹ́, kí ló special nínú pé kóyún pé 5 months kó tó bẹ̀rẹ̀ antenatal? Àti pé kí ni nǹkan tó really jọjú nu pé dandan o gbọ́dọ̀ tètè bẹ̀rẹ̀ antenatal toyún tí ò ti pọ̀ṣù 3. Ìwọ náà máa gbọ́ nǹkan tó ń sọ. Ṣé o ti fúnyàn lóyún rí ni? Àbó mọ bó ṣe ń ṣe wọ́n? Lóòótọ́ mo lè má fúnyàn lóyún rí, but ṣe bá ara àwọn ọkọ àtìyàwó tó ń lóyún tán dẹ̀ ń lọ fún antenatal. Wọ́n ṣáà ti bá àwọn èèyàn gbélé rí tán lóyún. Gbogbo eléyìí ò ṣẹlẹ̀ náà. So to me, mi ò rò pé big deal ni o. Ìyá Rónkẹ́, ìwọ dá. Jẹ́ aṣọ ń tá aṣọ kọ́ tó lọ jà o. Àròjọ mú solókùn. Máa bọ̀ wá jókòó. Èmi rè. O ṣeun pé mo pè ọ́ ó sì jẹ́. Ìwà wa ni. Ṣé ẹ ti pè mí rí tẹ́lẹ̀ tí ń dá yín lóhùn? Má bínú. Ọ̀rọ̀ Ìbírúnkẹ́ ni mo fẹ́ bọ́ ọ sọ. Kí ló ṣe Ìbírúnkẹ́? Ìyá Rónkẹ́, ṣebí Yorùbá ló ní ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́. O ò tiẹ̀ nítara ọmọ. O ò ṣe bí abiyamọ gidi pàápàá. Ọmọ ṣe ń tí ọ̀dà. A sì mú abáwí. A lè bóde. Bẹ́ẹ̀ o sì mọ̀ pé láàrin èmi àti ẹ̀, a mọ̀ pé Lákúnlé tó fọmọ yìí lóyún kò lówó lọ tí ìtọ́jú ọmọ tó fún lóyún àtòǹtoyún inú ẹ̀. O sì wá nù lé o jókòó tẹ̀tẹ̀rẹ̀. Oúnjẹ ò ń mu. O ò tiẹ̀ bìkítà.
lẹ́nu yín bàbá àbí Rónkẹ́ ẹ̀ ń sọ pé mi ì sábíyamọ àbí? ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ bí Rónkẹ́ tó? lọ́mọ tó yẹ pé gbogbo gbìyànjú mi lórí rẹ̀ bí ó ṣe jẹ́ èèyàn ní sáré ká kó lè bá wúlò fẹ́ bí kó náà sì wúlò fara rẹ̀. ẹ wá wò mí sùnsùnsùn elémi èmi ò mi ì sábíyamọ. kò burú ọlọ́ọ̀kú tún dá. bí mo ti wí kọ́hún kì í ṣe tí mò ń sọnù bí n bá ní parọ́ tí ì ní borí ọlọ́mọra ìyá àbí Rónkẹ́ òun gbìyànjú mo sì mọ̀ àmọ́ tọ̀ àwa nítorí pé ọmọ ṣe ń tí ọ̀dà ká wá lè dànù àtún wá lè sọ́dọ̀ ẹni tí ó tọ́jú rẹ̀ ẹni tí ò lè dá nǹkan kan ṣe tí ò lè dẹnu ara rẹ̀ bọ́gan dáadáa tààrà ibẹ̀ la tún lè sí. ẹ dákun sí Lákúnlé ò ṣiṣẹ́ ni àbí sì ò mọ́ ọ fún lówó kó tó rí pé ó tẹ̀dí lẹ̀ fún. ìwọ ló ń sọ báyìí ìwọ náà mọ̀rọ̀ ọkùnrin ẹ̀tàn ń lọ̀rọ̀ ọkùnrin máa ń tan obìnrin ni pẹ̀lú sẹ́ńgì díẹ̀ lọ́wọ́ wọn nígbà wọn bá sì ti tàn wọ́n ọ̀nà tí wọ́n fi gba pátánì wọn ni wọ́n máa ń wá. èmi sì mọ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ti mọ̀ pé àwọn méjèèjì ìbásùn tán bára wọn sùn tó doyún àwọn náà rò pé bí ó ti rí nù ara àwọn àṣìṣe táwọn kéékèèké máa ń ṣẹnu nígbà bá wà lọ́dọ̀ ìdọ̀ wọn àtẹ̀pọ̀n wọn yóò mọ̀ tí wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n ni àṣìṣe tí wọ́n ṣẹnu. nígbà tí Ọlọ́run ó sì gbèsè rẹ̀ dé ọmọ tí a náà ó ṣẹnu àṣìṣe ọ̀hún àmọ́tọ̀ nígbò tí wàá ṣẹlẹ̀ sí òun gbogbo ètò tóun náà ní fúnra rẹ̀ lọ́jọ́ iwájú bí ó ti jẹ́ èèyàn àtàwọn ìgbésẹ̀ tí ó gbé tí èè jẹ́ èèyàn ṣé ó wá yẹ ká padà lẹ́yìn rẹ̀ ká má gbárùkù tì mọ́ nítorí pọ́ ṣàṣìṣe. wá dákun aya mi ń bẹ̀ ọ́ ni jẹ́ àmọ́ bí Rónkẹ́ bí ó ti padà wá nù ilé à lè máa mójútó fúnra wa tí Lákúnlé sì rè á sọ fún ni n tá a fẹ́ bá a ti fẹ́ òun rèé o ìwọ ló fọmọ lóyún ìwọ náà lọ́ọ́ mọ bó ti mọ fún lóúnjẹ àtòǹtoyún inú ẹ̀ gbogbo bàbá ṣe fẹ́ láàmú làálẹ̀ fún yóò sì máa ṣe àmọ́ ti ìbí Rónkẹ́ hùn gbogbo ètò tó ti nílẹ̀ fún alára rẹ̀ àti ìwé tí ìwọ náà fẹ́ kọ́kà mọ̀jà torí pé ó ṣàṣìṣe ká wá pa gbogbo ẹ̀ mọ́ la àṣìṣe tó ṣe kò ní ọmọ jẹ́ èèyàn o. mo ti gbọ́n tẹ́ ẹ sọ ibi tẹ́ ẹ sọ dé gan ó yé mi débẹ̀ ẹ lè pé kẹ́ni ó máa padà bọ̀ ńlé àmọ́ kẹ́ ẹ tó pé ẹ jẹ́ asọ́kún náà o èmi ni kò lè máa dàyà kọ gbogbo rẹ̀ o torí ìnípara mi n ò ní máa tọ́jú ìyá ìjún tó jẹ̀bi Rónkẹ́ kí n tó máa sáré oyún kiri o kò lè ṣẹlẹ̀ o kí Lákúnlé tó fọmọ lóyún kó yá wọn bí ó ṣe gbọ́ bùkátà oyún. o ṣeun Ọlọ́run ọpọ̀n ọ̀lẹ ọ̀kárẹ̀ bí n bá ti ṣe tán nìsín ń sì pé Lákúnlé ènìyàn àtòun àti bí Rónkẹ́ mo fẹ́ rí wọn. èmi ò lè sí ní láti bọ́n sọ̀rọ̀ ẹ mọ̀ pé mi ń lọ ọjà. ìwọ mọ̀ sí yọnu bó bá fẹ́ máa lọ ọjà máa lọ ńgbà wọn bá dé gbogbo ẹ̀ níyànjú. kò sí wàhálà ẹ pẹ̀lẹ́ kú ọ̀rọ̀ ọmọ. alátiṣe ní màtíṣe ara rẹ̀ àbáwọn ọkùnrin kọ́ láwọn ọkùnrin tí mo mọ̀ bí wọ́n bá ti rí orí ọ̀fẹ́ nìsín pé ọmọbìnrin sùn tì wọ́n lójoojúmọ́ ọ̀tán nù àgàgà ọmọkùnrin tí ó bá níṣẹ́ lápá àbí tó jẹ́ ẹ̀ńtálákà àríbi pa tí wọ́n ń bọ̀ wọn ló kó wọn máa ń le gbà wọn ò níṣẹ́ wọ́n lè bóbìnrin sùn lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ lè wá lajú mi lẹ̀ kọ́mọkùnrin kan kó fi kínní pọ́nrán rẹ̀ kí ìbàdí ọmọ jẹ́ fún mi. nọ́mbà rẹ̀ náà wá dà bí mo sì ti ń wo Lákúnlé o kínní pọ́nrán rẹ̀ yóò fẹ́ gùn pọ́nrán rẹ̀ yóò fẹ́ gùn wọ́n lọ fi pọ́nrán bọ́mọ mi ń dìjẹ́. wá jókòó náà
wá kò ń ṣe gbogbo ibi tá a bá ti dé tá a ti rága àjókòó la máa jókòó sí mi o láti bàtà ti kúrò nílé ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ tá a máa jókòó sí mi. But ó ti rẹ̀ mí náà. bọ́ mo ní kó má tẹ̀lé mi náà ìwọ ló yarí kó fẹ́ tẹ̀lé mi ó dẹ̀ ti rí ń sìn. Má bọ̀ wá jókòó. Dádì ló ń pè. Ìbírónkẹ́ Àríkẹ́ bó o ní sálàáfíà ni. Dáadáa ní sà. Olúwa ṣeun. Mo mọ̀ pé Lákúnlé ó ti jáde yóò ti lọ ṣiṣẹ́ àmọ́ kété tó bá ti darí dé láti ibi iṣẹ́ àtiwọ́ àtòun mo fẹ́ rí yín. Bóyá títí ìrọ̀lẹ́ tí ẹ bá sì lè wá nírọ̀lẹ́ bóyá títí àárọ̀ ọ̀la bẹ́ẹ̀ bá wà tí ń bọ̀ gbogbo ẹrù rẹ pátá ó kéré ó tóbi gbogbo ẹ̀ pátá máa kó bọ̀ èmi àti ìyá rẹ àti sọ ó ti kúnná àti fi ẹnu ẹ̀ kò síbì kan máa padà bọ̀ ńlé ńgbà tó bá dé a máa sọ gbogbo ẹ̀ sọ gbọ́. Okay sir. kí ló ṣẹlẹ̀ Gbódúnkẹ́? Dádì ni wọ́n ní èmi àti ẹ pé ká wá rà wọ́n dẹ̀ ní tí bá ń bọ̀ kí n gbẹ́rù mi dání ó dàbí pé mọ́mì fẹ́ kí n padà sílé. ṣé o sọ nǹkan kan fún wọn ni? Rárá o, mi ò sọ anything fún wọn o. wẹ́ bóyá mọ́mì ṣì ń bínú sí mi. Jẹ́ ká tiẹ̀ ṣì lọ́nà ká mọ̀dí tó fi ní kí n padà wálé. èmi ti mọ̀dí tó fi ní kó máa bọ̀ nílé àbó ti gbàgbé ni. Kí nìyẹn? ìdí tí dáàdì fi gbà pé kò tẹ̀lé mi wá sílé ó rántí wọ́n ní nítorí mọ́mì pé tínú mọ́mì bá rọ̀ àwọn á bá wọn sọ̀rọ̀ tó bá dẹ̀ ti gbọ́ wàá padà wálé. But ó yẹ kí inú ẹ máa dùn ní náà. bíi ti báwo? Ó ṣàtìlẹ́mì ni mò ń fún ẹ problem. bàbá mọ̀ pé mi ò mí ní ẹ̀ náà. So o fẹ́ kí n lọ? lóòótọ́ mi ì fẹ́ kó o lọ but legally o ti dìyàwó mi ò tí ì fẹ́ sílé so mi ò lè ní kó má lọ because bó pẹ́ bóyá èmi náà ti mọ̀ pé wàá padà sọ́dọ̀ àwọn parent ẹ̀ bọ́ kò sí wàhálà bóyá wà lọ́dọ̀ mi àbí wà lọ́dọ̀ àwọn parent ẹ̀ all I know is I love you and I love my baby. mo dẹ̀ ń ṣèlérí fún ẹ gbogbo nǹkan tó bá gbà ni màá fi fún màá tọ́jú ọmọ mi. Ọmọ ẹnìkan èmi kọ́. I will try bọ̀ ó mọ̀ pé èmi ò tí ì fẹ́ ò kì í ṣe ìyàwó mi àwọn pẹ́rẹ́ǹtẹ̀ ló ní ẹ ní tó bá wù ẹ́ ló lè ṣe ní tó bá wù wọ́n lè fi ẹ́ ṣe but màá sì gbìyànjú àti wá àtọmọ mi màá ṣe nǹkan tí n bá lè ṣe. Lóòótọ́ màmí fẹ́ jẹ́ kí n kàwé but nǹkan tó ṣẹlẹ̀ yìí mo mọ̀ pé ojú wọn ò lè gbà. Yẹmọlé ó ti ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ but mo mọ̀ pé tá bá débi tá à ń lọ mi ò ní opportunity láti sọ fún ẹ mọ́ but ó mọ̀ pé time là ń bá ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ̀rọ̀ iṣẹ́ tá à ń bá lò ṣe òun ni mo fẹ́ bá ẹ sọ. Alpha Yẹmọlé báwo ló ṣe ń cope láti bí ọdún 5 tó ti wà pẹ̀lú bàálù látàárọ̀ ọ̀sán alẹ́ àtiwọ́ àtèmi àtàwọn tó kù a ní nǹkan méjì tá a fi láìfò wá ṣe jù ká sáfù bàálù lọ. Lóòótọ́ gbogbo iṣẹ́ tá à ń ṣe à ń rówó à ń rí owó gidi àmọ́ tí a bá ní time fún ara wa báwo la ṣe fẹ́ gbádùn owó tá à ń rí. Mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo wa la ní plan gbogbo wa la ní nǹkan tá a fẹ́ fi láìfò wá ṣe tá a bá mí kò owó ìtàn bọ́ bí mo ṣe ń wo yìí mi ò lérò pé láìfù mi kankan tún wà níwájú fún mi
yàtọ̀ sí tí mo ṣe pẹ̀lú bàálù yìí ó ń jọ bí ẹni pé ibi la máa kú sí bóyá la máa délé. Ọlọ́run ṣe tiwọn náà mọ̀. My guy, tó bá rántí, I ask you, mo ní ṣé o fẹ́ lówó? O dẹ̀ ní yes, o fẹ́ lówó. And tó bá rántí, lọ́jọ́ yẹn tó pè mí, mo ní ṣé o mọ̀ pé ẹnu kìnìún lówó wà? O dẹ̀ ló mọ̀. Now, jẹ́ kí n bi ẹ́. Are you making the money or not? Hold down. Anyways, ọ̀rẹ́, tí ó bá wù ẹ́ kó o sì máa lówó, o gbọ́dọ̀ obey bàálù. Àmọ́ tó bá lọ rò ó wípé o ò ṣe mọ́, my brother, ikú òun ni èrè ẹ̀ṣẹ̀ o. Àmọ̀ràn mi fún ẹ ni pé owó wà lọ́wọ́ ẹ̀, but o ò ní time láti máa ná bó ṣe wù ẹ́. O ò ráyè lọ club, o ò ráyè máa gbọ́mọ bó ṣe wù ẹ́. Kò sí wàhálà. Sórí bó ṣe ń rówó, ìwọ ṣáà máa rí ara ẹ̀ bíi sacrifice fún àwọn ẹbí ẹ̀. Bówó yẹn bá ṣe ń pọ̀ sí, máa send ẹ̀ sí wọn. Jẹ́ kán máa enjoy ẹ̀. Jẹ́ kán máa fi ọlá ẹ̀ kán máa fi mí. Ṣọ́rọ̀ mi ti yé ẹ? So, a lè quit. My brother, we cannot quit. Tí bàálù bá ní ká quit, la máa quit. And tó o bá gbìyànjú láti sá lọ, kò sí ibi tí awọ́jà ẹ̀rin òde o. Bàálù will cut you. How? Sórí, ní kété tó join wa, ó ní police officer kan tó ń bá bàálù ṣiṣẹ́. A máa ń pè ní background checker. Gbogbo ẹni tó bá ti join wa, ọlọ́pàá yẹn òun lá fi mí fínlẹ̀. Á mọ̀ nípa ẹ̀, ibi tó ti wá, èròǹgbà ẹ̀, ṣọ́rán ẹ wá ni, ṣé fúnra ẹ ló wá ni, ṣọ́tá ni ẹ́, àbọ̀rẹ́. Kí ni ìyẹn mean? Gbogbo ẹbí ẹ pátá náà máa ti wá lọ. Á dẹ̀ make sure pé òun mọ ibi tó ń gbé. In case tó bá fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ gbé. Ìdí nìyẹn tí mo ṣe máa ń sọ fún ẹ pé má pe ẹbí ẹ kankan tó bá wà níbi iṣẹ́. O ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ká máa pè ẹ́. Ṣá lè máa lọ. Mọ́mì, mo ti ń pe Lákúnlé látẹ̀kàn o, kò dẹ̀ gbé kọ́ mi. Kò gba aago rẹ, àbórí rẹ àdàrú ni. Kí ni ń fọpọlọ rẹ rò tí ò fi gba aago? Ṣé ń retí kí n fún ọ lówó lọ sọ́sibítù ni? Nígbà tó lọ gbẹ̀yìn tán ní kọ́ ọrọ̀ ògùn. Fúlúkù acid àbí kí náà ti ń porúkọ rẹ? Folic acid ló ń pè é. Àwọn náà ní í sọ. Sówó ọ̀hún sówó àpà fún mi ni. Ṣèbí náà mo àpà sàn. Àbí sèmi ní mọ̀ bọ́ọ̀yà tí tún mọ̀ bọ́ ọmọ ni. Àbí sówó fi wà lápàyà rẹ ni. Èmi alóde sí òsì. Ta lẹ̀ ń fún lépè báwọn? Ṣèbí Lákúnlé ni. Mọ̀ tó fi mí pè, ó tiẹ̀ tí wọ́n ń fọ̀bọ lọ̀ mí báyìí nìsín. Níjọ́ òní tọmọ fẹ́ lọ sọ́sibítù tó fẹ́ lọ ṣàyẹ̀wò. Mo ní kó pé kó béèrè owó lọ́wọ́ rẹ̀. Ó lóun òun ò lówó lọ pé kó sọ fún mi pé kémi yá ń lówó tó bá yóò fún mi padà. Ayin mo mọ̀. Tọ́ mọ̀ pé ẹ̀yin náà ti ẹ̀ rántí. Lónìí báyìí ní ìsìn yẹ kó tún lọ sọ́sibítù míì láàárọ̀ yìí. Mo sì ní kó pé kó sẹ́ndì owó. Sẹ́mu pé látàárọ̀ tí ìbírò kẹ́tí ń pe Lákúnlé kò gbá aago. Ẹ̀mọ́ tí ń wè ń bá ní ẹja ní sùúrù fún. Bóyá ń ṣe nǹkan lọ́wọ́ ni àbí kó máa dá àwọn oníbàárà rẹ̀ lóhùn.
ó bá tiẹ̀ wá jẹ́ pé àwọn oníbàárà rẹ̀ náà ní dá lóun lọ yóò tiẹ̀ sì gbé e ná yóò sọ fún pé ń pè ọ́ padà o á sì mọ̀ èmi sì mọ́gbọ́n ti ń dá kò fẹ́ gbé e ní kó má bàa fún un lówó lọ sọ́sibítù tí òjò gbé e nu. so ní pé òun. hello. wáyé tó gbé kọ́ọ̀lù ẹ látìgbà tí mo ti ń pè ẹ́ ṣó máa sọ pé ò rí kọ́ mi. gbágun lé mi lọ́jẹ́ ń bá sọ̀rọ̀. ìyá àbíròǹkẹ́ farabalẹ̀ jọ̀ọ́ bá sọ̀rọ̀. ìgbà tó pè mí bí ẹ̀ẹ̀mejì tí mi ń gbé wàá dẹ̀ drop message sí WhatsApp mi ò sínú yàrá tẹ́lẹ̀ mo lọ sí toilet ó dẹ̀ mọ̀ pé ta ni toilet wá wà ìgbà tí mo dẹ̀ yàgbẹ́ tán mo ní òkè kí n kúkú fẹ̀ kan wẹ̀ kí n múra because àwọn customer mi àárọ̀ yẹn màá lè lọ bá wọn. ok owó tí mo ní kó sẹ́ǹsì mi ń kọ àbí mo sọ fún ẹ pé máa lọ sí hospital láàárọ̀ yìí and eléyìí tó ní kí n yá lọ́wọ́ màmí ní last time ṣe rántí pò ti san padà mọ́mí ń bínú o kó yá tètè mọ bó ṣe máa sẹ́ǹdì owó yẹn torí mò ń lọ sí hospital. kò sí wàhálà o lè pa fóònù màá sẹ́ǹdì 5,000 naira sẹ́ǹsì nǹkan tó wà lọ́wọ́ mi nìyẹn mi ò wá lè sọ bóyá tí mọ́mí bá ní owó díẹ̀ lọ́wọ́ tán lè yá ẹ màá san padà. kí ló sọ. ó lóun máa send 5,000 naira ń sìn ó lóun máa sọ èyí tóun jẹ yín ó máa sọ yẹn later. ọmọ ẹni ìbájọ ni àbáyọ ọ̀fùwà jọ mí rárá. ayin ẹ wo ẹja ní sùúrù fọmọ ẹ àbí látìgbà tí ó kúkú ti fún ọ lóyún gbogbo ń ta ni ó ṣe ń gbìyànjú agbára rẹ̀ ń sì ń ṣe ìwọ̀n bàtàgbára rẹ̀ ká gbogbo wa náà la sì mọ irú iṣẹ́ tí ń ṣe kì í ṣe iṣẹ́ kan tó lówó gidi kan lórí pàtó tọ́ èmi ò bá ní kẹ́ jẹ́ ká ní sùúrù fún ká má bàa dẹ̀ díẹ̀díẹ̀ kó má bàa sá lọ torí tó bá jọ ọmọkùnrin míì ni yóò ti sá lọ o. Gbérónkẹ́ owó tó o fẹ́ lò lọ sí ilé ìwòsàn èló ń gbogbo ẹ̀. 7,500 naira. Kí ni kí ló dé wọn ń wojú mi ìyá ọmọ ọbẹ kẹ ẹ dún mi lọ́rùn kẹ ẹ pa mí kí n tún kówó wá àbí. ìyá Àbírónkẹ́ ibo lọ wá ń lọ ṣe bí ọmọ wa gan ṣé bá ti wá sọ náà nu. dádì ẹ má wọrí màá mánéjì èyí tó fẹ́ send. ọmọ tó ṣe dúró nulẹ̀ dúró dè mí jẹ́ ń bọ́ ta kí n lọ bá ọ̀rẹ́ mi Adéwálé nígbà ń bá dọ́dọ̀ rẹ̀ bóyá yóò rí owó díẹ̀ yá mi 2,000 àti àpò 2.5 àbí. ó ti send ẹ má wọrí màá lọ bá mo mọ̀dọ̀ àwọn kọ́sítọ́mà ẹ̀. má wàá lọ bàjá o ǹjọ́ gbọ́ mi má bàjá o ó ṣeé ṣe kọ́ má lò ó lọ o. all right sir. ọlọ́mọ á ṣàánú mi ṣé mi ti wọ́ wàhálà báyìí kó lọ́ má jẹun rí wàhálà ṣé kìí ṣe àwọn fámìlì ló máa pa mí báyìí. nǹkan tí mi kì í ṣe tẹ́lẹ̀ mo ti ń ṣe kí lè bá tẹ́ wọn lọ́rùn still náà mi ṣe nǹkan kan náà ń pariwo every time owó yálà fi ṣe eléyìí tí mo sẹ́ndì sí gan kò ń ṣowó mi inú owó olówó kan ni mo ti yọ. ṣẹ́yìn lọ́kọ wọn. bẹ́ẹ̀ ni dókítà. ìyàwó yín ò ní lè dánmọ yẹn bí o a dẹ̀ ti sọ fún wọn tẹ́lẹ̀ but ọ̀nà àwọn máa try mọ́dá yín lọ yín gan sọ pé ọlọ́run má jẹ́ kó mọ àwọn ológun CS. ẹ wò dókítà ẹ má dá wọn lóhùn àìkàwé ló ń dà wọn láàmú wọn ò mọ kankan èmi ní kẹ́ bá sọ̀rọ̀ láti sìn lọ nǹkan tẹ́ bá fẹ́ ṣe èmi ní kẹ́ sọ fún látìgbà tó ti wà ní oyún ọ̀dọ̀ wọn ló ń gbé in fact mọ́mí ẹ̀gbọ́n ló wá rẹ́jísítà sí bíbá tèmi ní pé tán bá ti pè mí fowó kí n dẹ̀ lówó owó kí n sẹ́ǹdẹ̀ sí wọn. I see. So tó bá di 12 a gbọ́dọ̀ ṣe operation fún ọ. so now bí èlò ni ká máa wá báyìí. lọ́dọ̀ tí wọ́n ń bí 250 là ń ṣe CS yàtọ̀ sí àwọn owó oògùn tẹ̀sí máa sọ but CS 250 ni. CS lásán 250. wàhálà dé o ibi mo ti fẹ́ rí 250,000 and after yẹn gan sef wọ́n dẹ̀ sì tún máa charge wa fún àwọn owó mi
ṣé mi ti wọ́ ga ọ̀ báyìí? pẹ̀lú ọkọ mi olókù sọ ọ láyọ̀ àgbóhùn yá àgbóhùn ọmọ Lákúnlé ń bẹ lọ́dọ̀ dókítà. Lákúnlé bó ọ wá ni kí ni dókítà wí? ẹ wò mo ti rí dókítà, wọ́n dẹ̀ ní kò sọ́nà mi àfi ká ṣe CS operation. Ẹlẹ́dàá mi o bọ́lọ̀ ń dárò májẹ̀mú báyìí owó operation pọ̀ kí là wá sí báyìí wọn náà sàmọ́ bí mo ṣe tó ọ sì má gbára mi. Ibi Rónkẹ́. ọ sáàrí pé ń sùn sọ́tún wá jí ni. but mọ́mì wọ́n náà ti sọ fún yín láti ilẹ̀ pé kò lè dọ́mọ yẹn bí, wọ́n ní operation ló máa ṣe, ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi, ó ṣe wá jẹ́ pé ẹnu dókítà mo ti ń gbọ́n sìn. dákun ṣé ẹjọ́ ló kànú gbọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìwọ tó yẹ kọ́ ọbẹ̀ bóde kọ́ owó lọ ọ̀sẹ̀yún ọwọ́ adúró hàn hìn ọ̀wọ́n ń béèrè ẹjọ́ dáadáa lọ́wọ́ tèmi bí n bá tiẹ̀ wá sọ fún ọgán láti lẹ̀ èló lọ nítọ́ fẹ́ kó lẹ̀tọ́ ìsan àbí kì í ṣe pé àìlówó lọ́wọ́ rẹ̀ náà kọ́ ní irun tí fi ń gbàdúrà lọ́mọdé ń fojú sunkún ọmọ pé kọ́ lọ́mọdé kọ́mọ mi rógun sí abẹ tí n sì fi gbàgbọ́ tọ́ pé kó tó dìgbà náà ló ti ṣèyanu. ok kò sí wàhálà, ẹ jẹ́ kí n bọ́ síta, ẹ jẹ́ kí n wò bóyá màá tiẹ̀ rí nǹkan kan ṣáájú, mo ń bọ̀, mi ní pẹ́. ọmọ yìí ń sọ tẹ́lẹ̀ lọ ń sọ mí n tó yẹ kó kọ́kọ́ sọ síwájú ń lọ ń sọ sẹ́yìn àbí sí àwọn ọmọ gbàdúrà yìí pé kọ́ ọmọ mi má sọ láyọ̀ ni. Ọpẹ́yẹmí time máa ti ń lọ you have to do something ó máa kéré sí mọ́. àǹtí Ṣadé mo ti gbọ́ nǹkan tẹ́ sọ but nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣe rí iṣẹ́ tíátà tá à ń ṣe yìí ó ní time ṣe rásìkò tẹ́ bá ń trend lọ́wọ́ tẹ́ ń hot a gbọ́dọ̀ jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ a gbọ́dọ̀ lo àsìkò yẹn dáadáa torí tá a bá lo dáadáa àwọn actor tó ń bọ̀ lẹ́yìn àwọn náà take over ṣe rí àwọn director yẹn wọn ò ní fẹ́ lò wá mọ́ àwọn tó bá ń trend lọ́wọ́ ló máa fẹ́ lò. Yes ọ̀rọ̀ ẹ yé mi but you have many deals ambassador fáwọn MTN ni ẹ Andrew Homes Property GAC Cars kí ló tún fẹ́ àtàwọn nǹkan mìíràn tó tún ń ṣe hàn yàtọ̀ sí yẹn gan o tún náà business tó ti invest sínú ẹ̀ owó wà lọ́wọ́ ẹ̀ tó lè fi ṣe anything tó bá wù ẹ́ ìwọ náà wo bíbà ẹ̀ o tó ṣe tóbi tó ìwọ nìkan ló ń dágbé bí o ò lọ́mọ o ò lọ́kọ ìwọ nìkan ló ń dágbé bí gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ o ti lé wọn dànù o náà ń jí ẹ ní nǹkan. àǹtí Ṣadé mi ní parọ́ fún yín ṣẹ́rí irọ́ táwọn ọkùnrin máa ń pa ó ti sú mi ìdí nìyẹn tí mo fi kọjú mọ́ṣẹ́ mi. But nevertheless o ò lè sọ pé gbogbo ọkùnrin bákan náà ni wọ́n we still have some good men out there ìwọ ní kò kàn farabalẹ̀ kó fi mí lè tó bá dáa. ṣọ́ọ̀bù àti Ṣadé wà títì mi rò pọ́n wà ráńdò ọlọ́mọ ṣàánú mi ṣé mi ti wá one chance báyìí. mo fẹ́ travel lọ sí London a níṣẹ́ kan ní UK ó dẹ̀ máa tó bí oṣù kan ká tó dé. ok so ìgbà wo ni flight ẹ. bóyá títí ọ̀sẹ̀ méjì sísìn. sàlélẹ̀ Lákúnlé. ẹ ló àǹtí Ṣadé ẹ káàárọ̀ mà. Lákúnlé báwo ni káàárọ̀ ṣé kò sí problem o àbí mo ṣì ń jẹ lówó ni. rárá mà ẹ jẹ mí lówó mà ẹ̀yin ni mo wá rí mà mo fẹ́ rí yín fọ̀rọ̀ kan ni ó dẹ̀ wà urgent in fact mo bá ń sọ̀rọ̀ yìí mo wà níwájú ṣọ́ọ̀bù yín but ó wà títì. yes mo wá sí Island mo wá rábúrò mi ṣé kò sí nǹkan kan kí ló ṣẹlẹ̀. ẹ wò ẹ jọ torí Ọlọ́run mà mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run lady tí mo sọ fún yín pé ó lóyún fún mi yẹn ó ti wà lọ́sípítà báyìí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí ó yẹ kó ti bímọ so dókítà wa ní kò lè dá ọmọ yẹn bí àfi ká ṣe CS bí mo dẹ̀ ṣe wà yìí mà kò sí owó kankan lọ́wọ́ mi so mi mọ̀ bóyá ẹ lè help mi mà. ẹ gbà mí Lákúnlé bó o mọ̀ pé mi náà ń save owó sọ́wọ́ ẹ ní now so báwo ló ṣe lérò pé mo lè help ẹ. ẹ má bínú mà kò ń ṣe pé bóyá mi ò ní nọ́mbà ẹlòmíì tí mo lè pè nínú àwọn kọ́sítọ́mà mi but ẹ̀yin kàwé ẹ̀dẹ̀ ní understanding. ta lẹ́ni yẹn. ó mọ nǹkan Lákúnlé màá pè é padà fún mi ní ìṣẹ́jú díẹ̀. all right ma èmi ni mo mọ wáyé tí mo ṣe pè wọ́n because nínú gbogbo àwọn kọ́sítọ́mà mi ṣọ́ọ̀bù wọn ló tóbi jù
tí máa ń wò wọ́n gan-an mi ìmọ̀ wà tán ṣe ń dájọ́ sí mi lọ́wọ́ because wọ́n ju ẹni tó lówó lọ́wọ́. ọmọ dáadáa dẹ̀ ní gáàyìn. àǹtí Ṣadé ẹ̀ ń dájọ́ kí ló ṣẹlẹ̀ sí bank tó bá gbówó yín sá lọ ńkọ́. mo yẹ sọ fún ẹ lẹ́ǹkan ìyẹn dáadáa ní gáàyìn tẹ máa wo graduate ni o I don't know why mo kàn trust ẹ. àti pé gan-an wá ìtẹ́ ṣe ń dájọ́. Bẹ́ẹ̀ lábí ni o tó bá ti dọ̀rọ̀ owó ọ̀rá mi ò yé mi mọ́ kí n má ti rówó báyìí ni àfi tí n bá ná tán. mo wá lọ gbàmọ̀ràn àgbà àwọn ṣáà ni wọ́n gbà mí níyànjú pé kí n máa dáwọ́ sọ alájọ kan tí n bá trust so that mi ò ní lè máa náwó anyhow bí mo ṣe máa ń ná mọ́ and mi ò ní tàn ẹ́ látìgbà tí mo ti ń dájọ́ sí gà yẹn lọ́wọ́ èmi náà rí yàtọ̀ o ṣé wọn náà rí pé mi máa pẹ́ kí n máa béèrè owó tí mo ṣe máa béèrè owó tẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀. èmi rò pọ́jà ń yá dáadáa ni. ọjà wo ọjà tó yẹ pé tẹ bá tà lẹ́nu ọ̀la báyìí ẹ máa káwọ́ rọ̀ ni. wo àbúrò orí ọ̀fẹ́ Ọlọ́run la fi ń mí o ọ̀rọ̀ bọ̀bọ̀ Lákúnlé yìí mi ì mọ́wọ́ tí mo fẹ́ fi jẹ́ rárá ní tiẹ̀ mo ṣe fẹ́ help guy yẹn mi gan mo kàn manage ara mi these days ni wọ́n rò pé yẹn wà okay. ṣé nìyẹn sọ iye tọ́nìdì fún yín. mi gan òbí ṣebí ẹni tó bá lówó ló máa béèrè but cs láfẹ̀ẹ́ tó 300k àbí kó jù bẹ́ẹ̀ lọ èmi ìwà mọ hospital tó gbéyàwó ẹ̀ lọ. màá transfer 500k sí yín ẹ̀yin lè transfer 400k sí kẹ́ fi 100,000 naira tó kù kẹ́ fi repo sínú káà yín. Thank you àbúrò mi á dáa fún ẹ ò ní wówó tì lágbára òpó Ọlọ́run. àmín. àǹtí Ṣadé ọ̀pẹ wọn ti pè ń padà. hello àǹtí Ṣadé. mi tí kúrò wájú ṣọ́ọ̀bù yín mo ṣe wà ń bẹ̀ mo ń dóde kọ́ yín. it's alright ìlú ló kówó operation yẹn. 250 ma. alright ṣé o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn màá yẹ ní 300,000 in case tó bá láwọn bills tó tún fẹ́ settle àmọ́ jọ Lákúnlé oore ni mo fẹ́ ṣe o wàá promise mi pé wàá sanwó yẹn padà fún mi o. yes ma. in fact ẹ ṣe gan ma o. ok kò sí wàhálà màá ràn transfer yẹn sí ẹ ń sìn. mi gọ́ra mi ni ìta bá ti ṣe náà láti máa ń jẹ. mo ti ń gbọ́ ẹ dáadáa báyìí. so nǹkan tí mo promise ẹ kí n tó wá sàbújá màá fẹ́ kó wá sàbújá kó wá tún jàǹbẹ̀ ṣe ní special center kan so that wàá lè pass once and for all wàá lè tètè bẹ̀rẹ̀ school then a máa gba fọ́ọ̀mù University of Abuja or ìkan lára àwọn private university tó wà ní side Nasarawa. Nasarawa ṣé kò ṣọ̀dọ̀ àwọn Boko Haram nìyẹn. rárá kò ń ṣe ilé Boko Haram Nasarawa ló close mọ́ Abuja àwọn schools dẹ̀ wà ń bẹ̀ dáadáa and some other private universities and gbogbo nǹkan tí mò ń tà láti ṣe ni pé kó tètè ṣe JAMB kó ní admission kó tètè bẹ̀rẹ̀ program ẹ̀ so that ò ní máa waste time lórí gbogbo àwọn federal universities yẹn o mọ̀ ń gbà mí wọ́n máa ń delay admission or tá a bá gba fọ́ọ̀mù private university ìyẹn máa tún yá. okay but. ọmọ wo ló ń sunkún bẹ́ẹ̀ ṣe lálejò ni. yes ọmọ ń kù mí ni wọ́n wá kí wa ni. all right so o fẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. yes nǹkan tí fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ ni pé mi ì mọ̀ bí àmà mi máa jẹ́ kí n wá sàbújá so in case tó bá jẹ́ kí n wá ṣé o lè jẹ́ kí n ṣe gbogbo ẹ̀ ń bí báyìí ni then wàá dẹ̀ máa send owó sí mi. anyways èmi ò rò pé ó yẹ kí wọ́n lè reject irú offer tó tóbi bẹ́ẹ̀ yẹn ṣebí responsibility tó yẹ kán ṣe ni mo fẹ́ bá wọn ṣe so ó tún máa reduce stress wọn but tó bá wọn sọ tán bá gbà kò sí wàhálà àmọ́ nǹkan tá a tún máa ṣe bóyá second option tó sọ yẹn náà la máa tẹ̀lé but at least ṣáà tiẹ̀ kọ́kọ́ sọ fún wọn náà jẹ́ kán mọ̀. màá sì sọ fún wọn tó bá dé náà ọ̀dọ̀ tó bá jẹ́ ti dáàdì mi ni kò sí wàhálà but mọ́mì mi ni mi mọ̀ bí ọmọ àgbà tí má ti bá wọn sọ̀rọ̀ má pè é padà. má ṣe ọ̀nà má pè mí
ìwọ ṣáà drop message sórí order number tí ó wà lọ́wọ́ ẹ̀. Tí a bá ti sọ̀rọ̀ tán sìn, màá pa ilé. Alright. Ó dàbọ̀ díẹ̀. Love you too. Pẹ̀lú mi fẹ́ kó bá mi. Mo ṣáà ti fún ẹ lọ́yàn. Ṣáà tẹ̀ jẹ́ pé dádì ẹ̀. Ó yẹ kó ti send owó pampers mi. Ẹ wò, àǹtí Ṣadé, ẹ ṣáà ṣàánú mi. Ẹ gbà mí bí mo ṣe rí. Owó tí mo jẹ yẹn máa san padà o. Lágbára Ọlọ́run máa san padà. Lacano. Ma, Lákúnlé, kí ló ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ó ń ṣe bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Kí ló dé? ẹ wo àǹtí Ṣadé, mi ò ní tàn yín. Mò ń face àwọn family challenges kan lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìdí nìyẹn. Ó ti sú mi. Ó ti sú mi gan. Mo ti try. But gbogbo gbìyànjú mi bí ẹni pé mi ò ṣe nǹkan kan náà ló ń já sí. Family problem again. Tí ẹ dúró náà, ìyàwó àtọmọ ẹ̀ ń kọ́. Ọ̀dọ̀ àwọn parent ẹ̀ ló wà láti ìgbà tó ti lóyún, and ìgbà tí ó bímọ tán lọ́sípítù wọ́n ti mú padà síbẹ̀ náà. Tí n bá fẹ́ rí ọmọ nìkan ni mo máa ń lọ síbẹ̀ lọ wo ọmọ, because àwọn family Ìbírónkẹ́ mi ò rò pé wọ́n lè gbà láti jẹ́ kí n fẹ́ ọmọ wọn. Sáwọn náà sọ bẹ́ẹ̀ yẹn fún ẹ. Rárá, wọn ò sọ bẹ́ẹ̀, but mo mọ èrò ọkàn wọn, especially mọ́mí ẹ̀. Ìyá yẹn wọn support pé mo fún ọmọ wọn lóyún láti bẹ̀rẹ̀. So wọn ò ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń tọ́jú ọmọ yẹn. Gbogbo nǹkan tọmọ yẹn nídìí pátá èmi ni mò ń rà o. Èmi ni mò ń rà. Wọ́n máa ń pè mí fowó ní all the time. Màmá yẹn ní ó yẹ kí n ti rò tẹ́lẹ̀ kí n tó bọ́mọ òun láṣepọ̀, kí n tó fọmọ òun lóyún. So èmi ni o. It is well o. Anyways, Lákúnlé, nǹkan tó ń pè lọ́kùnrin nìyẹn. You have to man up. Tí wọ́n bá ń sọ pé ọkùnrin 9, ìwọ náà ti dọkùnrin. Ìbádẹ́ ní kí n ràn ẹ́ lọ́wọ́, àmọ́ ìwọ náà kò ṣì ń jẹ mí lówó. Bẹ́ẹ̀ ni mo mọ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gan. In fact, màá túbọ̀ máa dúpẹ́. Ẹ ṣé mà. It's okay. Gbàgbé fóònù ẹ̀ ring. Ẹ wo, ẹ má dá wọn lóhùn jàre. Àwọn náà ń pè mí. Wọ́n tún fẹ́ bíìlì mi nìyẹn kí n tó kówó wá. Nígbà tó bá wá la Àbújá ní ìsìn, ó láti ṣe ti pẹ̀lú mi. Àbí kí lẹ ní mo sọ, bàbá Ìbírónkẹ́? Ọ̀rọ̀ níyà rẹ sọ. Nígbà tó bá lọ ní ìsìn, ọmọ tó gbé lẹ̀, ta ni ọmọ fún lọ́mú? Àbí ṣé ọmú ìyá rẹ tó ti dánú kọlẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ sóò ní ọmọ fún? Ntèmi àti yín fi máa ń jáànù níbi àsọtán ọ̀rọ̀. Sọmú tó ń bẹ ń gbá ìyá mi ò dájẹ́ ọmọ ọlọ́mọge mi lọ. Má bínú, mò ń ṣe àfiwé ọ̀rọ̀ ni kó lè bá yé ni. Àárín Ìbírónkẹ́, ọ̀sọ̀ nǹkan kan. Mọ́mì ẹ jọ̀ọ́, ẹ̀yin ni màá bẹ̀. Opportunity ńlá lélẹ́yìí fún mi o. Opportunity ńlá dẹ̀ tún ni fún family yìí. A lè sọ bí èmi lọ́lọ́run fẹ́ lò láti pa ìṣẹ́ rẹ́ kúrò nínú ẹbí yìí. Di-méjì ṣetán láti rán mi lọ síléèwé. Ó dẹ̀ tún ní tí bá parí kí n má wọ̀rí nípa iṣẹ́. Ó lóun máa bá mi wáṣẹ́ gidi l'Ábùjá. Lọ́mọ oṣù 6. Ìgbà wo mo ti ṣe gbórú wàhálà bá ń gbẹ̀yìn? Ìmọ̀ kún ọ lọ. Ẹ kún un lọ. Ṣé pípọ̀n lẹ fẹ́ pọ́n ni àbọ́mú lẹ fẹ́ fún? Àyìn àjọ máa jí lóru nígbà tí ọmọ mi bá jí lóru. Ìgbà wo làjọ mọ́ jí lóru tẹ́lẹ̀? Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kọ́rọ̀ yìí dìjà. Mo mọ̀ pé mi ni mo dá gbogbo ẹ lẹ̀, àmọ́ mo ṣèlérí fún yín pé màá ṣàtúnṣe. Ẹ̀yin kò fún mi láyè kí n tiẹ̀ fi lọ ná. Mo mọ̀ pé Di-méjì nífẹ̀ẹ́ mi, gbogbo nǹkan tó dẹ̀ sọ yẹn ló máa ṣe. Báwọn ní ìsìn, Lákúnlé tó o bímọ fún, ò ní fẹ́ yún un mọ́. Di-méjì lọ padà lọ fẹ́. Torí gbogbo tí ń sà ń ṣe yìí, kò sáà ní í ṣe lọ́fẹ̀ẹ́. Ó ti pẹ́ tèmi àti Di-méjì ti jọ wà kí n tó pàdé Lákúnlé. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti Lákúnlé àmúwọ́ Ọlọ́run ni. Ọmọ tèmi ọ̀sọ̀ ǹbá ní ọjà fi ilẹ̀ kọ́ máa lọ, àmọ́ kó tó lọ yóò pe Di-méjì ọ̀hún. Gbogbo wa á jọ sọ̀rọ̀, á sì fi
ọ̀rọ̀ tì síbì kan gẹ́gẹ́ bí ẹbí. Fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ náà gbogbo wa la mọ̀ di méjì látìgbà tí ń ṣe kọ́pà agùnbánirọ̀ rẹ̀, bó tiẹ̀ jẹ́ pé a mọ̀ pé òun náà fi igi ro ọmọ wa ń dì. So sì rí ti pẹ̀lú mi, Ọlọ́run bá wa wò, Ọlọ́run bá wa dá sí, yóò dàgbà. Bàbá rẹ̀ náà èyún Lákúnlé, òun náà kúkú ń gbìyànjú, kò dáwọ́ dúró. lẹ́ni tó jẹ́ pé sì ń jẹ mí lówó abẹ́ mọ iye tó jẹ mí nítorí ọ̀rọ̀ ọmọ rẹ̀. Màámi ẹ má wọrí, Lákúnlé á san gbogbo ẹ̀ fún yín. Tí ò bá dẹ̀ san, ẹ má wọrí, má san fún yín ní lọ́pọ̀lọpọ̀. Àríkẹ́ ọkọ mi, gbogbo ohun tí mo fẹ́ fún ọ Ọlọ́run á ṣe nírọ̀rùn fún ọ. Àmín. Yóò dáa fún ọ, ọlọ́ọ̀rẹ́ ọbọ̀ọ̀rẹ́, ò ní lọ lásán, ò ní sánpá wálé, ọ̀kẹ́rù wá bá wa lágbára Ọlọ́run, lágbára àwọn onílẹ̀, ọ̀fọlọ́run sìn ọ́ o. Àmín. Ẹ ṣé mà, ẹ ṣé sà. Àmọ́ ó tún wá kun kankan o. Ìdí méjì ò mọ̀ pé mo lóyún o, kò dẹ̀ mọ̀ pé mo ti bímọ. Tí ó sì ní lẹ́yìn. Yemole, I have a confession. I know. Ó ti wà lára ni. Yes, ó ti dé lálẹ́ àná. And honestly, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Thank you for everything. And gbogbo wisdom tó ń fún mi, mi ò ní gbàgbé. Ó ṣé ọ̀rẹ́. We are together. Deliver the package. Secure the bag. Nínú ìmọ́lẹ̀ òwúrọ̀, in the morning light, ọkàn mi ń wá ìsinmi, my heart seeks rest. The road is long, the path is wide, but we have nothing left to hide. Báwo ni school? Wo school wá jàre, báwo dẹ̀ wá ni ìwọ náà ń kọ́? Báwo ni mọ́mí àti dádì ń kọ́? Àlàáfíà ló wà. Tí bá sọ fún ẹ pé mo wà l'Ábùjá báyìí ńkọ́, mo wà lọ́dọ̀ di méjì. O mí ilẹ̀. So ó ti wà pẹ̀lú Dèjì l'Ábùjá ń sìn. Báwo wá ni ọmọ ẹ̀ wá ń kọ́? Ó wà lọ́dọ̀ àwọn mọ́mí àti dádì. Mi sọ fún di méjì pé mo bímọ o. Ó ní kí n máa bọ̀ wá sí Àbújá kí n wá kọ́ another jam so that màá máa lọ sí school níbí báyìí. Báwo wá lọ yan ẹ? Tó fẹ́ bẹ́ẹ̀ lájọṣepọ̀ tó bá rí pọ́yìn ẹ̀ yomi ń kọ́. Mi ò jẹ́ kó fọwọ́ kàn mí o. Mo ní kó ní sùúrù tí màá fi wọ school. Mo dẹ̀ ń pààkì ọyàn mi dáadáa kó má bàa mọ̀. Ó ga o. Gẹ́ yìí ní lọ́kṣà. Lọ́mọ ṣàánú mi. Ṣé mi àwa mọ̀ pé bí ó ti rí rè. Ó máa ń ṣe àwa ń ké fatafata nù rí. Àtọ̀sán àtòru àtàárọ̀. Olúwa rè ó lè sùn. Bí bá sì ń ké nísìn, ará ilé kẹwàá, wọ́n mọ̀ gbóhùn ẹ̀. Àfi bí ẹni ó gbé máikrófóònù sí ohùn. Bí ẹ̀rọ ata. Yóò sì mọ ké bí ọmọ òkókó. Kí n mo jẹ́ ń sọ. Ọmọ òkókó náà ní tẹ́lẹ̀. Ṣé ẹ tún rí? Ó tún ti bẹ̀rẹ̀. Bí bá ti ń ké báwọn, ọpọlọ mi ó sì mọ yọ́ mọ lura wọn pì. Nígbà tí ń dákẹ́. Ọlọ́run sí ọ. Ọlọ́run dákun jí ó sùn. Kálẹ̀mì nìkan ní bẹ́nu lé pẹ̀lú rẹ̀ ni. Yín ti rògùn oorun fún. Tí ọmọ sùn látàlẹ́ dàárọ̀. Kò ní máa rántí bòun fẹ́ kílẹ̀, kò ní máa sunkún òru mọ́. Ibo lọ wà? Ọ wà lójú ọ̀nà látẹ̀ẹ̀kan. Sọ́ọ̀sì àmówó bọ̀. Kì í ṣe létọ̀ wá dé bí tọmọ tójó sí o. Ó pa fóònù. Bóyá o ti fẹ́ dé àyìn ni ò ṣe gbé aago. Ta ní bẹ́ẹ̀ o? Èmi ni o Lákúnlé. Ṣé mo sọ fún ọ? Àyìn wọlé.
á tilẹ̀kùn. ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà. sọ̀rí bí n ti ń wú ọ̀hún tó o bá fẹ́ kí n fún ọ lépè ọ̀rọ̀ àtọwọ́ bá pò kó o sì kówó mi bóde nǹkan ẹyọ kan tó o lè ṣẹnu tá a fi ní jà láàárọ̀ yìí. Lákúnlé, ṣebí wọn náà ń bá sọ̀rọ̀. títorí bẹ́ẹ̀ ṣe ń pè mí lemọ́lemọ́ ló jẹ́ kí n wá. àyìn ìsìn tó ti wá dé àyìn owó náà dà àbí ṣé ọmọ rẹ ò ní jẹun. ẹ filẹ̀ ẹ jẹ́ ó dúró bí èrè ìdúmọ̀tà bá ń kó mọ̀ wò mí bóyá ń gbà tó ń ṣe tẹ́ẹ̀jọ́ ń gbádùn rẹ̀ bóyá mo wà ń bẹ̀ pẹ̀lú yín. mo ti ń pe nọ́mbà Ìbírónkẹ́ láti bí ọjọ́ mẹ́ta ń sìn but mo notice pé ó ti block nọ́mbà mi. ṣé n tán bí ọ́nù ẹlẹ́nu sọ bọ́lọ bí àrùn tí ń boyún jẹ́ a ní okòwò bóde ká fi oúnjẹ fọ́mọ nǹkan míì ló ń sọ sọ́ọ̀fẹ́ rí wèrè lónìí ibà ẹ̀. ẹ wò mí nítàn yìí mi ò ní owó kankan lọ́wọ́ báyìí owó pọ̀ lọ́wọ́ mi àwọn kọ́sítọ́mà tó ń dájọ́ sí mi lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn fowó pamọ́ níbi ọjọ́ mẹ́ta ń sìn so mi ì dẹ̀ mọ ìdí tó mi ì mọ nǹkan tó fà so tí mo bá ti lówó lọ́wọ́ màá mú wá. ṣé ẹ tún gbọ́n tó lórí ibú sọ ẹ wo bóyá ká jẹ́ kó mọ ẹ̀gbọ́n ọmọ lọ òun ló bí kò lè pa ẹjọ́ náà lọ ṣe díẹ̀ ń bẹ. a lè ṣe báwọn o àjọ lọmọ ni kì í sọ nìkan lónìí. àyìn Lákúnlé jẹ́ ń bọ́ sòótọ́ ọ̀rọ̀ sọ gbọ́ bí n bá ti wá sọ fún ọ kó o rí pé o mú un lò torí ó lè ṣe ọ láǹfààní má wàá rí bí ẹni pé mo fẹ́ bú ọ o àbí mo fẹ́ sọ̀rọ̀ sí ọ so orí ń gbà míì ogun ìdílé a máa tẹ̀lé èèyàn ká téèyàn ò ní tètè fura àmọ́ àmọ̀ràn mi fún ọ ni pé bọ́ ọ bá fẹ́ mọ̀ bóyá ogun ìdílé ń tẹ̀lé ọ bóyá kó o padà lọlé kó o lọ báwọn òbí rẹ bí wọn bá sì ń bẹ láyé bọ́ ọ bá dọ́dọ̀ wọn tó ó ṣeé ṣe kí wọ́n mú ọ jáde kí wọ́n bọ̀ wá nǹkan ṣe sọ́rọ̀ rẹ torí ibi tó ń bá a lọ yìí tó Ọlọ́run ló yé o ò sì gbọ́dọ̀ má bá lọ báyìí bí n bá ní parọ́ fún ọ ọmọkùnrin ọ̀dọ́ bíi tiẹ̀ tọwọ́ rẹ̀ ò jí sí owó tí ò jí sí ajé tí sì ń ṣiṣẹ́ tí ń gbìyànjú bó ti ń gbìyànjú yìí ó yẹ kó wá nǹkan ṣe sọ́rọ̀ rẹ̀ kó tètè bẹ́ bọ́ta lọ báwọn òbí rẹ̀ ó kàwé ó jáfáfá nǹkan sí ọ o. ẹ ṣé gan sà. mo kàwé I am smart I am industrious I am hardworking and Ọlọ́run fún mi ní ẹ̀bùn pàtàkì kan tí ò wọ́pọ̀ nǹkan tí mo kàn ń béèrè fún tí mò ń gbàdúrà fún òun ni connection àti owó àbí kí n lọ ṣẹ́ṣó ni. kí ló wáá fẹ́ ń ṣe fún ọ. bàbá mo fẹ́ ṣẹ́ṣó níwọ̀n bàgbà tó jẹ́ pé kò sí irú iṣẹ́ tá a lè ṣe tá a lè láǹdí ẹ̀ mọ́ ó ti sú mi mo fẹ́ ṣẹ́ṣó bàbá ẹ ṣe fún mi. o fẹ́ ṣẹ́ṣó. bẹ́ẹ̀ ni bàbá. bí n bá ní sì béèrè kí ni ìdí gan pàtàkì tó fẹ́ mú ọ ṣẹ́ṣó. bàbá mo ti gbìyànjú gbogbo ohun tí mò ń dáwọ́lé kò yọrí sí dáadáa ẹ ṣe ń wò mí mo lọ́mọ ńlé ọmọbìnrin kan ló bímọ fún mi bó ṣe bímọ òun tán ló fi mí lẹ̀ ló lọ àti wá jẹ àti mú ó di ọ̀ràn ó di wàhálà ó di ìdààmú ó di fòró fún mi ọmọ tí mo bí ò lè jẹ nǹkan tó wù lásìkò tó wù èmi fúnra mi ò lè jẹ nǹkan tó wù mí lásìkò tó wù mí ìdí nìyẹn bàbá tí mo ṣe wá bá yín ẹ bá mi ṣe
gbogbo ohun tó bá gbà láò fi fún un. lọ́rọ̀ kan ó ti sú ọ sì fẹ́ sẹ́só ọ fẹ́ lówó nítorí ọmọ rẹ kẹ́ ẹ lè bá rí jẹ kẹ́ ẹ lè bá rí mu. bẹ́ẹ̀ ni bàbá. ọ̀dà ǹjẹ́ tí n bá bọ́ ọ sọ̀rọ̀ sọ gbọ́. ok sir. wo arákùnrin bí ọmọ lọ jẹ́ sí mi n lè tán n lè parọ́ fún ọ. kádàrá rẹ tó yàn wáyé kò rọ̀ mọ́ kó o sẹ́só sórí bọ́ ọ bá sẹ́só ọ là ó lówó lóòótọ́ àmọ́ o ò ní lẹ́mìí gígùn kò ní pẹ́ tó fi fayé lẹ̀. sọ wá rí àmọ̀ràn mi fún ọ ni pé lọ́ọ́ máa gbàdúà lọ́ọ́ fi ìgbìyànjú kún ìgbìyànjú rẹ pé ẹlẹ́dàá rẹ kó o bá sọ̀rọ̀ pé níbi títí gbọ́ pé lọ́sàn-án pé láàárọ̀ pé lóru pé lálẹ́. ǹjọ́rọ̀ mi yọ sórí tí mò ń wò wájú rẹ ó ju tó ń rò lọ. àwọn nǹkan tó tóbi àwọn nǹkan kàǹkà lóore lóore lọ́lá lọ́lá lọ́là lọ́là iyì ìbùkún ògo ńlá ń bẹ wájú rẹ tí ó ju èyí tó ní bọ́ bá sẹ́só lọ. bọ́ bá wà lè ní sùúrù tó lè fara dà á fúngbà díẹ̀ sí. àbí o mọ̀ pé ológo ni lógún máa ń dojú kọ. tó bá ti ń di pé yín ń le kankankan bí ẹni pé kò ní dẹ̀ mọ́ àsìkò àti làárẹ̀ ń sún mọ́nù. àmọ́ ọ wàá paramọ́ fún àwọn èèwọ̀ kan tí mo fẹ́ kàálẹ̀ fún ọ. látòní lọ tó o bá máa ń wọ aṣọ pupa o ò gbọ́dọ̀ wọ̀ mọ́. bó o bá máa ń jẹ ẹja odò o ò gbọ́dọ̀ jẹ mọ́. ǹjọ́rọ̀ mi yé ọ aṣọ pupa àti ẹja odò kò bẹ́lẹ́dàá rẹ lọ kò bá ìràwọ̀ rẹ mu yẹra fún méjèèjì o. nínú ìmọ́lẹ̀. Dádì, ṣé ò gbàgbé owó lẹ́sìn mi? mi ò gbàgbé tó bá di àárọ̀ la màá san bọ̀ tá bá ti dé lẹ́sìn sìn màá sọ fún àǹtí Lábísí pé kó má bínú màá san lọ́la. Ok sir, ẹ ṣé. àyàbá èmi ti fẹ́ máa lọ màá rí ẹ next week. ọ̀rọ̀ tájọ sọ ń kọ. owó àwọn pẹ́rẹ́ǹtì tó sọ I almost forgot. èló gan ló pé gbogbo owó yẹn. mo fẹ́ fún mọ́mì ní bíi 2M kí n dẹ̀ fún dádì ní bíi 5M. gbogbo àwa jẹ́ 7 million. bọ̀ ṣé o rò pé owó yẹn ti pọ̀jù fún àwọn pẹ́rẹ́ǹtì láti handle? I mean wọ́n ti dàgbà so kí wọ́n fẹ́ fi adúrò owó yẹn ṣe lọ́wọ́. èmi rò pé owó tí a ní ká máa sẹ́ndì sí wọn lóṣooṣù ìyẹn ni kó má stop. di méjì. Yes baby. ṣé o fẹ́ fún wọn lówó ni? No. Come on. ó mọ̀ pé tó bá jẹ́ tówó you know I'm capable. Okay, you know what? má worry. máa transfer owó yẹn sí ẹ so ó lè fún wọn. o ṣe dádì ló pè mí ó dẹ̀ ti ní bísínẹ́sì kan tó láwọn máa ń lálàrí lójú wọn so mo ti promise wọn pé tí n bá parí school tí n bá bẹ̀rẹ̀ iṣẹ́ màá múnú wọn dùn bó tiẹ̀ jówó díẹ̀ màá fún wọn wọ́n á fi ṣe bísínẹ́sì yẹn and even mọ́mì gan bísínẹ́sì tó ń ṣe wọ́n nídìí owó gidi and látìgbà tí mo ti parí school tí dádì bá pè mí báyìí every time ló máa ń rán mi létí. Okay. Now I understand. You know I will do anything for you. Yes, I know. So báwo ló ṣe fẹ́ ṣe owó yẹn? Báwo ló ṣe máa fún ọ? Ṣé wàá transfer sí wọn? mo fẹ́ lọ sí Èkó mo fẹ́ lọ rí wọn.
ṣé kò kí n ṣe fún introduction ṣá because ìwọ náà mọṣẹ́ mi ó mọ̀ pé mi ò tí ì ráyè o mi ì tí lè tẹ̀lé ẹ lọ o. Rárá, mo kọ́kọ́ fẹ́ lọ ná so that màá lè sọ fún wọn nípa èmi àti ẹ. Then o lè choose ọjọ́ tó bá ràn ẹ́, àádẹ́jọ wa lọ. All right then. Thanks for your understanding. So ìgbà ló fẹ́ lọ báyìí? Since tí wọ́n ti ń lọ, bí a kì í máa lọ láàárọ̀ ọ̀la, Ìgbà ló máa dé? màá dé títí Thursday. It's alright, kò sí wàhálà. Tí bá ti dénú mọ́tò ń sìn máa transfer sí ẹ. Okay, o ṣé. Love you. Olúwa, ẹ ṣé. Nínú ìmọ́lẹ̀ òwúrọ̀, in the morning light, ọkàn mi ń wá ìsinmi, my heart seeks rest. The road is long, the path is wide, but we have nothing left to hide. Through the valleys, through the plains, we're breaking all the heavy chains. Gbomule, Lanta.